Welcome to Whispers. So, I came across this all important write-up by an African president, and the person of President P. Kagame, and he made a whole lot of sense. This president is a young man. He's young, he's intelligent, he's physically fit for the job, and we can see he loves his people. I mean, with him being the president, there's been a lot of transformation and progress to a once deserted land. So, come along with me. Let's find out what it is that he said. He said, mental revolution. He observed that when a French national cannot speak English, Africans respect him. When a Spanish man cannot speak English, Africans respect him. When a Chinese man cannot speak English, Africans respect him. When a Russian man cannot speak English, Africans respect him. When a Portuguese man cannot speak English, Africans respect him. But when an African man cannot speak English, Africans consider him a joke, illiterate, dumb, and stupid. Totally. Kódà, President Kagame parọ́. Mushibi tẹni tìkísàǹtà àtàn. Tó nígbà bá ṣe gbígbẹ́ ẹ̀ ni wọ́n ṣe máa bá a gbé e. Àwa àsọpàṣà àti tiwa, àṣà àti ìṣe wa, àṣà ìṣe wa, a sọ pé no, a máa sọ pé no, we are even choosing, a máa mix and match. A máa sọ pé it's barbaric. A máa sọ pé òòṣà ni wọ́n ń ṣòòṣà. Wọ́n ṣe bí ká tó ṣòòṣà láti ń ṣòòṣà. Wọ́n ní ká bẹ eégún lé, ṣe bí bàbá ẹni lé, ìyá ẹni lé eégún lé. Wọ́n ní ká bòrìṣà ọjà, ṣe bí bàbá ẹni lòrìṣà ọjà. Gbogbo those are our ancestors. Àwọn aṣáájú, àwọn ará aṣáájú tiwa nìyẹn. Súnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni. Àwọn òyìnbó wọn ò fi àṣà àti ṣe wọn ò fi ṣeré. Pàápàá jùlọ èdè wọn. Mo rántí ìgbà tí mo wá sí Ireland, that is like 20-something years ago. Ó wà lára ìwé tí wọ́n fún wa pé àwọn mọ̀ pé ààrẹ ni wá o. Àwọn mọ̀ pàjòjì ni wá pẹ̀lú. Pé ká rí dájú pé èdè wa, àṣà wa, a fi kọ́ àwọn ọmọ wa. Kọ́ má bàa gbàgbé orísun wọn. Torí pé kí ni odò tó bá gbàgbé orísun ẹ̀, ó máa gbẹ. Inú wọn máa ń dùn tá a bá wọṣọ wa, tá a gbóúnjẹ wa lọ síbi àpèjẹ, tá a bẹ̀rẹ̀ sí ní sọ èdè wa. Wọ́n máa bi wá, ìlú wo nìyẹn? Apá abúlé ti wá, èdè wo lẹ ń sọ? Ilé ládìyẹ ò ti níyì. Ilé ládìyẹ ò ti ní ọmọ tó sọ lẹ́nu. Ó sàpò ìyàkọ́. President Kagame, ẹ gbóhùn sókè o. That is the level or extent of psychological damage we have suffered as a people. Tòótọ́ ni. Kódà 3 gbòsàs for you. Gbòsà ọ̀rọ̀ lẹ́sọ̀. Ẹ̀pùrọ̀ tòótọ́ ni nǹkan tẹ́ sọ pẹ̀lú. We use English as a yardstick to measure the intelligence of our people, including children, which is a fallacy. Àmọye àwọn tó gbéyìnbó tí wọ́n wà intelligent. Ọgbọ́n orí ó ṣe pàtàkì. Ọgbọ́n orí, ọgbọ́n inú.
torí pé ó lè sọ fẹ́tẹ́fẹ́rẹ́ àti kété wá ní níbi tá a burú dé, níbi tá a gọ̀fẹ́ náà ọ̀rá dé, á tún sọ pé àmọ̀ yóò ṣọjọ́ṣọ́ lọ. Meanwhile, èdè wọn ohun ara àṣà àti ìṣe wọn ni. Wọ́n ní lára àṣà wọn tó dáa, wọ́n ní lára àṣà wọn tí ò dáa. Ṣùgbọ́n mo ṣàkíyèsí pé àwọn èyí tí ò dáa nínú àṣà wọn làwa máa gbé kárí. Àṣà adúláwọ̀ pàápàá jùlọ ojúlówó ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, ọmọlúwàbí ó máa rẹwà o. Ṣé ní titi àwọ̀ wa ni, ní titi aṣọ wa ni, ní titi ṣíṣara lóge, ṣíṣara lọ́ṣọ̀ọ́, irun ṣíṣe ni, ìlẹ̀kẹ̀ wíwọ̀ ni, bàtà wíwọ̀ ni, aṣọ wíwọ̀ ni. Kò sí èyí tí ò ṣe mú yangàn nú ẹ̀. In our schools, children are made to believe they are stupid just because they cannot speak a language alien to their ancestral root, which is true. Absolutely, I couldn't even agree more, because I witnessed it myself. Mo rántí ń gbà yẹn ní primary school. Tó bá sọ Yorùbá, wá sọ pé ó sọ vernacular, wọ́n máa ṣe class captain, máa ṣe list. Ó máa ṣe list sínú kó sanwó nù kó jẹgba. Ẹ máa imagine. Tó jẹ́ pé when tó bá ń sọ èdè, you're speaking from the heart. Àwọn nǹkan kọ́kọ́ wà tó wà nínú èdè wa tí ò ṣe é tú sẹ́yìn bò. Tó jẹ́ pé tó bá sọ, àwọn Faransé ṣe sọ Faransé. Mo notice àwọn French world leaders sọ èdè wọn náà máa sọ, wọ́n á máa interpret ẹ̀ fún yín. Àwọn Germans èdè wọn náà sọ, wọ́n máa interpret ẹ̀ fún yín. Àwọn Chinese èdè wọn náà sọ, wọ́n máa interpret ẹ̀ wò tó gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn. Ẹ wò tó ṣe progress. Ẹ wò tó wọ́n ṣe progress. Tiwa ni mo rí. Àwa la máa kéde elédè. Àkọ́tì Lárúbáwá, àkọ́tì Jerúsálẹ́mù, àkọ́tì gbá àkọ́tà òbọ̀tà ní kọ́tì wa. Àwọn àtọ̀húnrìn wá, àwọn ni wọ́n wá ń kéde wa. Tó túmọ̀ sí pé tó bá yá ń sìn, tó bá dọjọ́ iwájú, èdè wa, àṣà wa, wọ́n tún máa kó wá fún wa. Àwa máa fowó bàǹtàbàǹtà, àwa máa fi rà. Nísìn báyìí sí ní Ireland, èdè wọn ti lọ, they are trying so hard láti bring it back. Torí pé kí ni tó bá ṣèdè sọmọ ẹ. Okay, èdè Yorùbá èdè tó rẹwà ni, tó ní ìtẹríba àti ìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Òun ò ní máa bá àgbàlagbà sọ̀rọ̀ ní Yorùbá kó sọ pé ìwọ. Meanwhile ní Gẹ̀ẹ́sì, you ni, àtàgbà àtọmọdé, you ni. You people, you adults, you kíní kan, òun ò ní máa bá àgbàlagbà sọ̀rọ̀ kó sọ pé ìwọ. No. Nígbà tó mú tí èrè, tó tí ò máa pa ẹ́. So àṣà wa, èdè wa, pàápàá jùlọ èdè wa, ó ṣe pàtàkì. Ó máa dá kó bẹ̀rẹ̀ sí ní. I think there was a thought way back. I think it was in my university of Afema Awolowo. They did this experiment whereby everything was done in Yoruba, and the children's performance was beyond. Oh my God, in everything. Because the maths, the physics, the chemistry, the biology, the sciences, everything was done in Yoruba. So, tí physics tó bá sọ nǹkan mi, tó bá sọ lẹ́yìn bò, torí pé o ti mọ Yorùbá, ó máa tètè yẹ. Less pressure on the brain, and you flow with it, because these are everyday things. Tó mọ̀, but tó wọ́n wá gbórúkọ mi sí, so ó máa make it much more easier for learning and for progress. Africans refer to their language as vernacular. What a shame. It is indeed a shame. Ohun tó dojú ti nẹ́ni. Ẹ máa wò wá kó ti létà. Ńgbà tẹ́ wá gbé àwọn bàbá ńlá yín,
àṣà àti ìṣe yín, ẹ̀yin ọmọ onílé ọlọ́nà tẹ́ ẹ gbé lẹ̀, tẹ́ ẹ wá sán lọ bí orí tán sángi, tẹ́ ẹ lọ ṣèṣe ẹrú lábẹ́ ẹnìkan ó ní sìn ẹlẹ́kùn méjì ẹ ti fẹ́ pòfo báyìí. Èyí ti lé tó yẹ kẹ́ ẹ mọ̀, wọ́n sọ pé òòṣà tá a bá fìdí ẹ̀ hàn mọ́ ó máa parun. Àwọn ẹlòmíràn báyìí sọ lé Jésù làwọn gbà tó jẹ́ pé ìdílé ọdẹ ni, ọdẹ wá mi wá, ọdẹ ṣe something yóò ní Jésù ní. Jésù jẹ́ baba ńlá ẹ̀. Ṣé Jésù jẹ́ bí baba ńlá ẹ̀? Ṣé àwọn Ísírẹ́lì, àwọn ọmọ orírun alálẹ̀ Ísírẹ́lì wọ́n mọ́ra wọn? Ṣé bí àṣà àti ìṣe titi wọn náà ni tí wọ́n pákéjì dáadáa tó wá gbé wá fún wa? Tẹ́ wá ṣe gbàǹkúlùbọ̀ tẹ́ ẹ fètè kéèkó tẹ́ wá mú kọ́sí mo ẹni tá a fọ̀rọ̀ lọ tó ní tòun, ẹni tá a fọ̀rọ̀ lọ tó ní tòun bàjẹ́. Tẹ́ wá gbé sórí ẹ̀ dẹ̀ máa gbé, oh my God, ẹ máa gbé sórí ẹ máa gbé kankan ju àwọn tó ní gan lọ. Ẹ tún fàdàmọ̀dé sí. Ẹ máa fàdàmọ̀dé sí because it's half-baked education. Jọ́ṣàkẹ́ ẹ jọ́ṣoko, ẹ ṣeko ẹ ṣẹyẹ, ẹ ṣakọ ẹ ṣabo. Confused slots. President Tuwani, dear Africans, put an end to the mental slavery. It is mental slavery. Fúnra ara wa báyìí sìn là ń múra wá sìn. À ń fi èdè múra wá sìn. À ń fi ẹ̀sìn múra wá sìn. À ń fi ètò ọrọ̀ ajé ìlú wa a fi múra wá sìn. À ń fi ètò ìdálù ìṣèlú àwọn nípasẹ̀ àwọn òǹrùnú, àwọn jẹgúdújẹrá àfi ṣòro síra wa tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Kódà ìmúnisìn ara wa síra wa. Oh my God, ó burú ju tàwọn òyìnbó gan lọ. Teach your children your mother tongue and allow the locals to feel free in speaking their native language without any stigma or prejudice. Absolutely. Spot on. Wọ́n ní àti kékeré láti pẹ̀ka àrókò. Ẹ̀kọ́ àwọn ọmọ lédè yín. I remember way back, there was this Yoruba film that I watched. I think it was Ronke Oshodi or somebody. I don't know. I can't remember. Tí wọ́n wá, okay, they were based in diaspora. Wọ́n wá lọlé. Wọ́n lóró ilé tí wọ́n máa ń ṣe nílé wọn. Wọ́n wá ní gbólóhùn tí wọ́n máa sọ. Wọ́n wá ní kó wá pè gbólóhùn ló ń fàtàmọ́ mátàmọ́. Ọmọ kú. Ìyẹn tún kọ́. Mọ́jọ́ tó jẹ́ pé gbígbọ́n èdè yín, sísọ èdè yín, òun ló máa dóòlà ẹ̀mí yín. Mọ́jọ́ yẹn. Ní kó àwọn Ọlọ́run má jẹ́ ká àdúgbò ṣe dáadáa. Ṣé bájò láwà? Ààrẹ ni wá ní the western world, ní America, ní Asia, ní whatever other continents tá a bá àti ríra wa. Ọlọ́run má jẹ́ ká àdúgbò ṣe dáadáa. Tó bá ní ó yá fakatí léni kó ní kálukú máa lọ lé ẹlòmíì ò ní mọ̀nà lé. Nígbà tó bá jẹ́ Muritala Muhammed Airport, àwọn ọmọ ò ní mọ ibi tí wọ́n máa lọ torí pé kíni èdè wa kò kọ́ wọn, àṣà wa wọn ò mọ̀. Wọn ò mọ̀. Kò kí ṣe tó bá dọjọ́ ìyàwó kọ́kọ́ kò sáṣọ wa nìkan, ẹ jẹ́ kó máa sọ èdè wa. Wọn ò bá sọ bàtàbàtà but kí ló dé tí wọ́n ṣe máa sọ bàtàbàtà, kí ló dé tí wọ́n ò lè sọ dáadáa? Tẹ́ bá ti fi kọ́ wọn láti kékeré, kí ló dé tí wọ́n ò lè sọ dáadáa? Táwọn ọmọ wa láti kékeré tó bá lè máa sọ Irish, tó lè máa sọ French, tó lè máa sọ Chinese, kí ló dé tí a lè kọ́ wọn ní Yorùbá? Tí wọ́n lè máa sọ English, kí ló dé tá a lè kọ́ wọn ní Yorùbá? Ẹ lọ bá mi nísinsìnyí aitaleabiamo lórí wẹ́bsáìtì mi
www.aitaleabiamo.global.com on parenting tips. These are things that ó máa ń ní ripple effect. Tẹ́ bá ti bá mi bẹ̀rẹ̀ pẹ̀lú wọn láti kékeré, kí ló dé? Nígbà tẹ́ wá kọ̀ tẹ́ ẹ̀kan ọmọ yín tí ojú ò máa ṣètò ọjọ́ tó bá lọlé tó máa fi tà tó máa fi rà ó máa jókòó síbẹ̀ kò ní mọ nǹkan tó ń sọ. But ó dáa kó gbọ́ kó pretend bẹ́ẹ̀ ni pé kò gbọ́. So gbogbo nǹkan tó bá ń sọ á mọ̀. Táwọn tó wà láàyè kẹ́ tó bá ń ṣe òótọ́ sí tó bá ń bá ṣe inú kan ó máa mọ̀. It's better to have something and not need it than to need it and not have it. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ bá bọ́mọ sí Amẹ́ríkà jù bẹ́ẹ̀ ẹ bá gbé sí Ireland jù bẹ́ẹ̀ níbikíbi yòókù tẹ́ ẹ bá bọ́mọ yín sí. Wọ́n mọra wọn. When it boils down, wọ́n mọra wọn. Lórí àwọn forms tá a máa fi wọ́n máa sọ pé Irish African, British African, African American tó túmọ̀ sí pé wọ́n mọ̀ bí kí n ṣara wọn ní colour kí n ṣara wọn ní culturally kí n ṣara wọn behaviorally kí n ṣara wọn. Fine, we are all human beings but a yàtọ̀ kí ló dé fẹ́ yàtọ̀? Àṣà, èdè, àṣà àti ṣe wa àti èdè wa ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ síra wọn. Ẹ má imagine. Ó ṣe pàtàkì o. I mean it. Well said. Do not help the oppressors to extend their oppression. Oh my God, the rate that she oppress ara wa. And I don't know, it's a thing of pride. Ọmọ mi gbẹ̀yìnbó, ọmọ tí ó gbẹ̀yìnbó, ọmọ mi lẹ́sìn yìnbó. Oh my God, ó dẹ̀ máa wọn ará UK o. Ó dẹ̀ mọ́ wọn gan-an. Wọ́n sọ pé wọ́n sọ Queen's English, wọ́n ló ń sọ posh Ìbò tó jẹ́ pé àwọn tó posh gan-an wọn ò sọ tó ṣe ń sọ yẹn. Bó ṣe ń sọ yẹn wọn ò sọ bẹ́ẹ̀. Kẹ́kẹ́ náà ti máa change wọ́n máa pé ọkùnrin káre láì múra sí ó bẹ̀rẹ̀ ẹ̀ ń bójú olè nìkan. Kí ni nǹkan tó wà níbẹ̀? If you come across this so it's a collective effort though. It's a collective effort torí nínú èdè wa máa imbibe our culture nínú àwọn ọmọ yẹn. O lè bá àgbàlagbà sọ̀rọ̀ kó sọ pé shut up. Ṣé o lè sọ shut up s'àgbàlagbà? O lè sọ shut up s'àgbàlagbà náà. O lè sọ shut up s'àgbàlagbà nínú Yorùbá náà because Yorùbá language is so respectful. So it is. This write-up is very good. It is very good. And those are the kinds of things that you get from the youths anyway. That's what you get unlike some heads of states tó ń tọ̀ sára. Èmi ò lè rìn dáadáa. Ṣé ẹni tí ò lè rìn dáadáa ló máa think of something like this? Tó jẹ́ pé gbogbo nǹkan tó máa think of about his own medical well-being. Putting on pampers, going on drips and things like that. So that is why, the youth, oh my God, what's that thing? Káwọn bàbá kọ́ lọ sẹ́ńpẹ́, kọ́ fáwọn youth láàyè. Kẹ́ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ká máa ṣèdè wa. Kò kí n ṣe kọ́ ọdún oúnjẹ wa nìkan tàbí kọ́ wàṣọ wa nìkan. Èdè wa ó ṣe pàtàkì. Àìmọye kò ló ń ka àǹfààní ló rọ̀ mọ́ ká gbọ́ ká lè sọ èdè wa gẹ́gẹ́ bí òbí sáwọn ọmọ wa àti sí àwọn ọmọ wa sí wa. Àgbàlagbà mi kò lè sọ Yorùbá, kò lè sọ o.
ẹ pa lẹ́ẹ̀pa kò lè sọ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Torí nínú èdè wa láti máa ṣàwárí ara wa, ibẹ̀ láti máa ṣàwárí ara wa, nínú èdè wa láti máa mọ iye ara wa. So that's a good one from President Kagame. It's a really good one. Mental revolution. We all need it. We all need it. It's something that we need. We should be proud of ourselves, to express ourselves confidently in our language. Until I come your way again, bye.